Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ní àkọ́kọ́ gbogbo ẹ̀yin tí ẹ ra bèbè mo fi tí ẹ ti ń gba bèbè yín tẹ̀dẹ̀ ń sọ pé ó smell nice, it's nice, it's nice. Mo kọ́ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé bèbè yẹn kò ń ṣe pé kẹ́ fi decorate òwò dẹ́ ń ṣe ṣeré tó bá ti lè dóko má wọ̀ torí pé wọn kì í sọ pé mi ò dóko and apart from pé iṣẹ́ wà lára bèbè. Apart from that, bèbè dá fún obìnrin, ó dá lára obìnrin. Torí pé tí wọ́n bá ń dó obìnrin lọ́wọ́, tí ó bá jẹ́ òbò tó dùn mọ́ ọkùnrin, kò sí nǹkan tí ọkùnrin bá ní ara obìnrin ló máa fà. Nígbà míì tí bèbè bá wà nídìí obìnrin, ọkùnrin yẹn máa ń like láti fà. Even kó wà ló jẹ́ pé wọ́n ló wà lókè, wọ́n máa fi bèbè yẹn máa fà báyìí, wọ́n máa ta báyìí. Wọ́n máa ta sí ẹ lára, wọ́n máa fọwọ́ ta báyìí, wọ́n máa fọwọ́ ta báyìí, wọ́n á fa irun ẹ̀, wọ́n á fa anything. Ó depend lórí bí wọ́n bá ṣe dó wọn sí àbí tí òbò ẹ bá ṣe dùn tó. So bèbè jẹ́ nǹkan tó tún da tó máa enhance sexual activities ní ara obìnrin. Apart from pé ó jẹ́ bèbè okó dídó, bèbè iṣẹ́, ó da kó obìnrin máa lo bèbè. Torí tí ọkùnrin bá rí tán bá ti débi pé wọ́n gbádùn òbò yẹn tán, ẹ rí pé kò sí nǹkan tán ní máa fà lára ẹ̀. Ọkùnrin tí ò tiẹ̀ mọ nǹkan tí ò mọ spelling love gan, wàá máa sọ fún ẹ pé I love you. Kò ṣe pé ó love ẹ, òbò tó ń dó yẹn ló ti dá lórí irú ni ò mọ nǹkan tó ń sọ. So nǹkan gbà mí tí bèbè bá wà lára ẹ̀, wọ́n á fà báyìí, wọ́n á ta bèbè yẹn, wọ́n á ta mọ́ ẹ lára. And bèbè tẹ́ ẹ rà, gbogbo ẹ̀yin tẹ́ ti gba bèbè yín tẹ́ ló smell nice. Smelling nice yẹn kò ń ṣe pé fún for fun o, kò ń ṣe ṣeré o. Tó o lè sọ no fún ọkùnrin o torí pé ọ̀dọ̀ ẹ inú òbò ẹ ni ọkàn wọn máa fà sí. Mi dẹ̀ níwọ̀n ní dóbò mi o, but kò sí kán náà gbára náà gbòòrò wọ́n máa fàbọ̀ wá sí èbúté òbò ẹ ni ọkàn kò sóbò tó máa dùn tó òbò ẹ ní ẹ trust mi kẹdẹ̀gbà mi gbọ́. Ìyẹn gbọ́ títà ojú kò so gbogbo ẹ̀yin tẹ́ sì fẹ́ ra bèbè ó ti tán for now. Àwọn kan ti ń sanwó sílẹ̀. Àwọn tó bá sanwó sílẹ̀ ni mo máa ní priority mi tí mi bá dé. So ó lè pè mí kó sanwó sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ti sanwó sílẹ̀ jẹ́ padà pè mí kí n lè store orúkọ yín àti àdírẹ́sì yín sílẹ̀. Àwọn èèyàn míì tó bá dẹ̀ sì fẹ́ sanwó sílẹ̀ ó sì lè pè mí kí n kẹ́ sanwó sílẹ̀. Ìyẹn gbọ́ títà ojókòó. Gbogbo ẹ̀yin ọkùnrin, gbogbo ẹ̀yin obìnrin àtọkùnrin tẹ́ ń stress ara yín. Reason tá ṣe ń stress ara wa nípa ọkùnrin àtobìnrin ni pé kì í define relationship wa. Àwọn ọ̀nà méjì ni relationship pín sí. Àwọn obìnrin ọkùnrin kan wà tó jẹ́ pay as you go. Àwọn kan wà tó jẹ́ contract. Tó bá ti pàdé ọkùnrin tó ń parọ́, tó láhun, tó ń promise and fail, tó máa sọ fún ẹ wípé bá mi lọ ra kinní yìí o, bá mi rà sílẹ̀ o, máa dáwó padà fún ẹ, tí ò dẹ̀ ní sọ̀rọ̀ owó, tí ò ní sọ̀rọ̀ ẹ̀, tí ò ní dá owó ẹ̀ padà fún ẹ. Ọkùnrin tó jẹ́ pé ó máa wá jẹun nílé àdógbò, kò sí nǹkan kan tó ń ṣe fún ẹ, pay as you go náà máa ń fi rú àwọn ọkùnrin yẹn ṣe. Àwọn ọkùnrin yẹn wọn kì í sign contract pẹ̀lú wọn, especially tó bá jẹ́ ọkùnrin tó fine tó lóko tó dá lọ́wọ́, pay as you go ló máa fi wọ́n ṣe. Àwọn ọkùnrin tó bá fi ṣe pay as you go owó obìnrin wọn kì í mind bóyá ó náwó fún ẹ àbí kò náwó fún ẹ, ò ní jẹ́ kó bọ́dà ẹ̀. Ìwọ gógó ẹjọ́ ń lora yín ni. Ìgbà tó bá fẹ́ dóko tí òbò bá ń yún ẹ tó rò kó dó, wàá ti mọ̀ wípé ìgbà yẹn ló máa pè é. Tó bá dẹ̀ máa wá, ò ní mind pé wàá náwó fún, o ò ní mind pé wàá sóúnjẹ fún, o ò ní mind nǹkan kí nǹkan tó máa jábọ́ lára ẹ̀, o ò tiẹ̀ ní expect anything from irú ọkùnrin bẹ́ẹ̀ torí pé okó abẹ́ ẹ̀ ló need. Pàápàá tó bá tún mọ̀ òbòdó tó dẹ̀ lóko tó dá lọ́wọ́, okó abẹ́ ẹ̀ ló need. Wàá fi sí pay as you go. Kí ni pay as you go? Tó bá fún ẹ fine, tí ò bá fún ẹ fine, but make sure wípé tó bá ń bọ̀ ó sóúnjẹ lẹ̀ fún, ó jẹun dáadáa kó lè ní agbára láti dó ẹ dáadáa. Make sure pé oúnjẹ tó máa rà tó máa ṣe fún, oúnjẹ tó máa hélẹ̀ láti lè dóbò dáadáa ni ó ti mọ̀ pé ó fẹ́ lò ó ni, ó ń bọ̀ wá dóbò ni, pay as you go ni. O ò ní máa ipò fowó ẹ̀ ṣe oúnjẹ fún, o ò ní máa ipò tiẹ̀ ní pé òun ò lówó epo sínú mọ́tò, rẹ epo sínú mọ́tò fún. Ìwà máa sọ pé o nífẹ̀ẹ́ ni ṣùgbọ́n pay as you go ni ó fẹ́ wá dó ẹni, ó fẹ́ kó wá dó ẹni torí pé o ò ní fẹ́ ṣèrànù káàkiri. Ó kó díẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ ó dùn, ó kó abẹ́ ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ó kátó, ó kó abẹ́ ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ó lè fọ òbò ẹ mọ́ dáadáa. So wọ́n ní you cannot eat your cake and have it. Wàá fi yẹn wàá ra fi yẹn ṣe, wàá fi pé o fẹ́ gba nǹkan dúdú lọ́wọ́ ọmọdé, o fi pupa tán jẹ. Wàá mọ̀ pé o kó abẹ́ ẹ̀ ló need, wàá máa ṣe pay as you go pẹ̀lú ẹ̀. O ò ní anything serious pẹ̀lú ẹ̀ torí kò wà reliable, ó ń parọ́, ó láhun. So ìwọ ló ń lò
wàá dẹ̀ máa fún ní nǹkan kí nǹkan tó bá máa ra oko abẹ́ ẹ̀ fún ẹ ni wàá máa ṣe torí pé o ò ní fẹ́ ṣèrànù káàkiri dẹ̀ mọ̀ pé olóko tó dá lọ́wọ́ dẹ̀ mọ̀ bodò báyìí tó bá máa ṣe pay as you go fún ajẹ́ni tí oko ẹ̀ máa kan ìsàlẹ̀ òbò ẹ̀ ajẹ́ni tí ọ̀pá oko ẹ̀ kan máa fọ òbò ẹ̀ tó máa dá ṣáká ajẹ́ni tó bá fi oko sínú òbò ẹ̀ tó jẹ́ wípé gbogbo ọwọ́ lòbò ẹ̀ ló máa touch ajẹ́ni tó yẹ pé torí pé ìyá méjì ìyọ̀nà méjì ò gbúdọ̀ ju òkú gbẹ ẹ̀ o ò gbúdọ̀ fẹ́ ṣe pay as you go kó má mọ nǹkan tó fẹ́ ṣe pay as you go lé lórí irú èèyàn bẹ́ẹ̀ yẹn o ò ní gbé emotion ẹ̀ sí o ti mọ̀ pé okó abẹ́ ẹ̀ ló like nìkan ló máa fún kò sí nǹkan tó ń jẹ́ love tó bá fi oúnjẹ fún sóúnjẹ fún jẹ́ kó jẹun kó ní kìmí kó ṣáà ti dó ẹ kó dẹ̀ máa lọ tó bá wà lórí ẹ tó bá ń sọ I love you ẹjọ́ máa ṣe I love you fúnra yín bó bá ní girlfriend kò kàn ẹ́ bó bá rìn nìkan rìn kò kàn ẹ́ tiẹ̀ ni pé time tó bá ní ìdí ẹ̀ nìkan time yẹn ló fẹ́ rí time tó bá dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ nìkan ló wà after tó bá ti kó ẹrù ẹ̀ tó bá ti lọ òòrónú pẹ̀ mọ́ àwọn ọkọ àwọn obìnrin àbí irú àwọn obìnrin tó bá fẹ́ fi ṣe pay as you go irú àwọn obìnrin yẹn irú wọn ló máa dàbẹ́ ni pé tó bá pè wọ́n ní gbogbo ìgbà wàá mọ̀ pé wọ́n lọ́kùnrin kan wàá ká wọn ṣá ni pé wọ́n níbò míì tó ti ń dóbò irú àwọn obìnrin yẹn wàá fi wọ́n ṣe pay as you go wàá dẹ̀ máa lo condom pẹ̀lú wọn owó tó bá máa ná ní time tó bá máa dó wọn ò ní jẹ́ kó wọ́n ẹ o ti mọ̀ pé àwọn náà alágàbàgebè ni wọ́n wà honest wọn wà straight forward pay as you go náà máa ń fi irú àwọn obìnrin yẹn ṣe àbí irú àwọn ọkùnrin yẹn ṣe èyí tó bá wá jẹ́ olóòótọ́ ọkùnrin tó mọ right àsọkùnrin ọkùnrin tó máa tọ́jú ẹ ọkùnrin tí ẹkún ẹ máa jẹ lójú ọkùnrin tó máa wá ìlọsíwájú ẹ ọkùnrin tí ò ní jẹ́ kí ìyà jẹ àwọn yẹn náà máa ń sign contract pẹ̀lú níbí by contract ẹ ó lè jẹ́ forever mo ti ń lo 3G nsìn Ọlọ́run God knows when ibi contract ẹ lè jẹ́ forever but pay as you go wàá sanwó fún wàá fún lóúnjẹ bójú oúnjẹ ló fẹ́ jẹ bó jẹ́ pọ̀nmọ́ bó jẹ́ bọ̀kọ̀tọ̀ wàá fún ọkùnrin yẹn kó du ẹ kó dẹ̀ máa bá tiẹ̀ lọ bá wọn ní contract irú àwọn ọkùnrin yẹn wọn ò ní ṣàgàbàgebè wọn á tọ́jú ẹ bó bá lọ́mọ wọn á tọ́jú ọmọ ẹ wọn á tọ́jú ilé ẹ wọn á respect ẹ wọn ò ní parọ́ yes yẹn á jẹ́ yes wọn no wọn á jẹ́ no wọn irú àwọn ọkùnrin yẹn náà máa ń sign contract pẹ̀lú irú àwọn ọkùnrin yẹn ló lè máa du ẹ tó máa sọ pé I love you tó dẹ̀ mọ̀ pé ó máa wá láti ọkùnrin láti sọ pé ó love wọn irú àwọn ọkùnrin yẹn ló máa bọ́dà pé wọn ò ṣe nǹkan fún ẹ irú àwọn ọkùnrin yẹn ló máa bá pèrò ló máa bá ro èrò ló máa bá organize live ẹ irú àwọn ọkùnrin yẹn ló lè jealous pé tó bá yẹ pé wọ́n ní irú àwọn ọkùnrin yẹn ò tiẹ̀ ní jẹ́ kó mọ̀ táwọn bá lóbìnrin mi wọ́n á respect ẹ wọ́n ò ní fún ẹ latitude àwọn ọkùnrin tó ń ṣe contract relationship pẹ̀lú nìyẹn tó mọ̀ pé ó lè lease anything pay as you go má bọ́dà ara ẹ nípa pay as you go okó ẹ ló fẹ́ dó òbò ẹ ló fẹ́ dó ṣó ti yẹ má bọ́dà ara ẹ nípa pay as you go then tó bá lọ ṣe mistakenly tó bá lọ fi pay as you go lọ fi ṣe contract tó lọ force ìwọ obìnrin tó lọ force ọwọ́ pay as you go husband man tó lọ force ọwọ́ as husband jọ nítorí Ọlọ́run má sùn àsùnpara because pay as you go ò lè bá ẹ dalẹ̀ àgàbàgebè wọn ò ní jẹ́ kí wọ́n bá ẹ dalẹ̀ àárọ̀ ọjọ́ ayé obìnrin a kì í sábà ní ìdí ọkùnrin ọjọ́ alẹ́ ni obìnrin àtọkùnrin máa ń ní ìdára wọn jù bó ìwọ tó bá ti fi pay as you go lọ fi ṣe ọkọ ó máa padà lọ ni ó máa padà dá ẹ sí kọ́tátò ni so tó bá ti notice pé mistakenly ó ti fi pay as you go ṣe ọkọ tètè ya máa mọ bó ṣe máa kángára ẹ tó máa fojú wo contract ẹni tó máa ní contract pẹ̀lú tó máa respect ẹ tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ lọ́jọ́ alẹ́ pay as you go ọkùnrin kì í fi obìnrin lọ́kàn balẹ̀ lọ́jọ́ alẹ́ ó máa padà lọ ni ó máa padà pa ẹ́ lẹ́kún ni ìgbà tó bá dẹ̀ máa pa ẹ́ lẹ́kún kò ní sí òróró mọ́ ní ojú ẹ kò ní sẹ́ni tó máa sọ fún ẹ pé pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn kí ló ń tà mọ́ so tó bá ti notice pé pay as you go man ló fi ṣe ọkọ àbí pay as you go woman ló fi ṣe aya tètè ya bá ẹsẹ̀ sọ̀rọ̀ there are no two ways about it má jẹ́ kéèyàn kan tàn ẹ̀kan fẹnu dẹ́ dúró pé o ti bímọ síbẹ̀ ilé ọkọ ọmọ lèèyàn dúró sí bó bá lù ẹ́ pa nítorí ọmọ ẹ àwọn ọmọ yẹn máa bá tiwọn lọ àwọn ọmọ yẹn máa lọ wọn ọ̀dẹ̀ ní wẹ̀yìn tó bá máa wẹ̀yìn wá fún ẹ lówó oúnjẹ ni wọn ò ní tìtorí tiẹ̀ kan sell happiness wọn so ìwọ náà láti secure happiness ara ẹ ní ọjọ́ iwájú ìwọ náà láti secure ìfọ̀kànbalẹ̀ fún ẹ lọ́jọ́ iwájú nítorí tó bá dọjọ́ alẹ́ obìnrin máa ń wà lonely ọkùnrin tó bá pé tí wọ́n bá fẹ́ yàwó mi wọ́n á fẹ́ yàwó mi bẹ́ẹ̀ obìnrin tó bá ti ń pé ó ti ń kọjá 50 ó ti ń wọ 60 ó ti tán nìyẹn so kó tó dé stage yẹn tó bá ti notice pé pay as you go husband ló fi man ló fi ṣe husband bẹ́sẹ̀ sọ̀rọ̀ kó lọ wá contract husband tó máa dúró tiẹ̀ tí ó máa nu ẹkún ẹnu tí ò ní pa ẹ́ lẹ́kún lọ́jọ́ alẹ́ pay as you go man from day one ló máa ti sọ pé kò sí wọn ò kí ń gbọ́ ìrọ̀rùn lẹ́nu pay as you go man kò sí ni I'm broke kò sówó mo jẹ gbèsè mo ti fowó san gbèsè
kò sówó mi ṣe kíní kan èlò náà sọ fún mi pay as you go mad kò ní appreciate kò sí nǹkan tó lè ṣe á sọ fún ẹ pé a máa wo bóyá be right ni pay as you go husband kò lè wà honest pẹ̀lú ẹ nǹkan tó bá ń ṣe ìta ló ti máa gbọ́ ò ní gbọ́ látẹnu ẹ if you have such a man as a husband bẹ́sẹ̀ sọ̀rọ̀ kò lọ wá mi sọ gbogbo ọkùnrin ló ní lọ́wọ́ bí àwọn ọkùnrin kan ṣì wà tó ṣì wà honest pẹ̀lú ìyàwó wọn àwọn ọkùnrin kan ṣì wà tó ṣì wo ìyàwó wọn as part and parcel of àwọn ọkùnrin tí pay as you go husband IMV ẹ tó bá ti ní pay as you go husband tó fi pay as you go man tó fi ṣe husband tètè ya máa mọ bó ṣe máa take care ara ẹ torí àwọn ọmọ tó ti torí jókòó máa lọ á kú ẹ akọ ẹlẹ́dàá ẹ akọ ìbànújẹ́ tí ọkùnrin yẹn bá subject ẹ sí you will be unhappy perpetually you will be unhappy for the rest of your life you will be unhappy and you have no one to blame I'm telling you tó bá ti ní pay as you go ní ọkọ please wọ́rọ̀ kò fi ṣàdá kó lọ wá proper man tó máa set mi sọ pé gbogbo ọkùnrin náà ló ní lọ́wọ́ o mi ní gbogbo ọkùnrin dá o bí àwọn ìwà kan wà téèyàn lè stand nínú ọkùnrin bí pé okay ó ń cheat fine inú ọkùnrin ló ń cheat bá àwọn kan wà tó lágbára ju cheating lọ ká máa fún obìnrin ní emotional problem tó lè pa obìnrin tó lè ya obìnrin ní wèrè àwọn ọkùnrin pay as you go náà máa nírú ìwà yẹn tó bá ti ní pay as you go lọ́kọ tó ti lọ mistakenly fẹ́ pay as you go tó fi lọ fi ṣe contract husband jọ nítorí Ọlọ́run tètè ya tó bá kọjú sí ẹ kó tá tó bá kọ̀yìn sí ẹ kó tá tó bá kù wọ nìkan kó tèrè ara ẹ pa pay as you go man will always be pay as you go kò lè fún ẹ láyọ̀ kò lè fún ẹ ní dùnnú pay as you go boyfriend oko abẹ́ ẹ̀ ló need kó dẹ̀ tó settle pé okay ó need oko abẹ́ mọ̀ wípé oko tó kátó tó kanu ni mọ̀ wípé oko tó lè fọ òbú ẹ dá ṣáká ni mọ̀ wípé oko tó máa dó tí ẹlẹ́dàá ẹ máa dunnú ni kó wá náwó fún kò fún ní nǹkan má mind pay as you go is just for some time níjọ́ tó bá ti rí contract husband wàá dúró wàá gbà dànù. So ẹ̀yin obìnrin ẹ máa define relationship yín from the beginning ẹ try láti study ọkùnrin yẹn kẹ́ mọ̀ category tó fall sí bóyá pay as you go ni àbí contract ni kẹ́ mọ̀ kẹ́ wá mọ̀ bẹ́ ṣe máa behave sí accordingly so that wèrè àwọn tó ní psychiatric problems àwọn tó ní wàhálà á lè dínkù gbogbo ẹ̀yin ọkùnrin torí èèyàn kan fẹjọ́ sùn mí ọkọ ẹ lọ gba covid second dose olórí ẹ̀hún lóhun ara òun gbóná òun ò lè dóbò kó máa dó obìnrin yẹn lóhun lajúlẹ̀ báyìí tílẹ̀ ti fi mọ́ ni ó ní kò dóhun ó ló sọ pé torí covid tóun lọ gbà ó kóhun ò lè ṣiṣẹ́ ẹ jẹ́ ya lọ jáwọ́ irọ́lẹ̀ ń pa ẹ bá ti mọ̀ wípé ó ti rẹ̀ yẹn ọ̀tọ̀ ní kẹsọ́ pé ó ti rẹ̀ yẹn ṣé wọ́n ń gún abẹ́rẹ́ covid lórí oko ni ṣé wọ́n ń gún abẹ́rẹ́ covid lórí oko ni wọ́n ṣàní ká lo panadol àbí paracetamol láti obìnrin yẹn lóhun lajú báyìí tí ilẹ̀ fi mọ́ ó lọ́mọkùnrin yìí ò dóhun ó nígbà tóun tún wá fọwọ́ kàn ó ló ní excuse me ó ní kò dóhun ó ló ní torí pé òun lọ gba abẹ́rẹ́ covid mr Akanni wọn mà kí ń gba abẹ́rẹ́ mr Akanni mr Tayo mr Kunle mr Akanni mr Tayo mr Kunle mr Martins decency wọn ń gba abẹ́rẹ́ covid lórí oko ẹ má fi abẹ́rẹ́ covid kó kẹfì kẹwọ́ láti má dóyàwó yín Basira Mulika wọn kì í gún abẹ́rẹ́ covid lórí òbò tó bá lọ gbọ́ abẹ́rẹ́ pórí lo panadol kó bú ẹ lè dá ṣáká kó lè ro kó dó tán bá ti nà sí ẹ kó gbà padà ẹ má jẹ́ kó máa ṣẹlẹ̀ o ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin obìnrin pay as you go husband pay as you go man kò má tàtẹ́ bá náwó yín fún okó abẹ́ ẹ̀ lẹ need contract husband ìyẹn lẹ lè máa tọpinpin torí ọ̀pọ̀lọpọ̀ pay as you go tó bá ń dóbò lọ́wọ́ gan màmá ní I love you wọn ò lè spell love o wọn dẹ̀ máa ní I love you wọn náà ní I love you too I love you too torí wọn ò love ẹ kò sí nǹkan tó ń jẹ́ love òbò yẹn ló jẹ́ kó máa wí kàntànkàntàn so tó bá ti ní I love you yẹn pay as you go husband wọn náà ní I love you too so kí gbogbo àjọ ọmọ máa love lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá sì fẹ́ bèbè ó ti wà ẹ lè sanwó sílẹ̀ o torí àwọn tó bá sanwó sílẹ̀ àwọn yẹn ni mo máa dá lóhùn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí ń gba bèbè yín tẹ́ tí ń kọ sí mi kò ń ṣe ṣeré o ẹ make sure pé ẹ follow ẹ up pẹ̀lú okó dídó wọn ń sọ no o lórí ọ̀rọ̀ okó tẹ́ bá ti wọ bèbè yẹn síbàdí ẹ má gbàgbé o Àdùnní Alágbo ẹ pè wọ́n sórí nọ́mbà yìí tẹ́ bá ní fibroid tẹ́ bá ní fibroid tẹ́ bá ní fertility problem tẹ́ bá ní diabetes fibroid fertility problem tẹ́ tún ní kí tún nìyẹn náà
diabetes, fertility problem, fibroid and hypertension. Ẹ pè alágbàtà wọn àbí ẹ pè Àdùnní Alágbo sórí +234 803 405 1533 +234 803 405 5133. Àwọn dókítà wa Dr. Akitunde Ayeni wọ́n fẹ́ ṣe seminar kan ní màá fún yín ní detail lọ́la lórí program ní on the 8th. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè Dr. Akitunde Ayeni àwọn Yemkem International ẹ máa ní opportunity láti pè wọ́n láti bá wọn sọ̀rọ̀. Màá mú detail wá fún yín lọ́la. Ó jẹ́ kí wo bí a mo ti ẹ̀ ní nísìn because ó dà pé wọ́n ti send ẹ̀ sí mi. Ẹ má bínú kí n tó máa lọ. Okay, number tí ẹ máa pè Dr. Akitunde Ayeni sí, wọ́n fẹ́ organize workshop ní Abuja office wọn ní on the 8th of July. Wọ́n máa organize workshop ní Abuja office wọn ní on the 8th of July. So number tí ẹ máa pè wọ́n sí is 080 66 66 6 359 6 1 2 3 4 6 márùn 080 66 66 6359 6666 6359. Dr. Akitunde Ayeni wọ́n máa organize workshop yẹn ní Abuja ní July 8. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń wá láti bá wọn sọ̀rọ̀ opportunity rẹ̀ ẹ kọ number yẹn sílẹ̀ kẹ́ lè pè wọ́n. Ẹ má dẹ̀ gbàgbé number tí mo pè lórí Àdùnní Alágbo ẹ pè wọ́n náà. Àwọn nǹkan wọ́n sì ń ta wàràwàrà. Danabix náà ilẹ̀ wọ́n sì ń ta o. Ẹ má gbàgbé Cashfix náà ẹ jọ̀ọ́ ẹ pè Cashfix. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ freeze owó yín tẹ́ yọ lẹ́tẹ̀ lè tètè tẹ́ fẹ́ jẹ́ kí iṣẹ́ owó yín kó máa ṣiṣẹ́ fún yín ẹ fẹ́ fi sinmi ẹ pè Cashfix sí orí nọ́mbà yìí. Ẹ pè Cashfix sórí nọ́mbà yìí +44 79 305 39854 +44 79 305 39854. Ẹ pè Cashfix. Ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ. Ẹ má gbàgbé o ìyàtọ̀ láàrin pay as you go man àti contract man. Ire o. Ó dàbọ̀.